Odun Aje ló ń ṣe, Odun Aje ló ń ṣe. Odun Aje ló ń ṣe, ẹ má sá, ẹ má sá. Odun Aje ló ń ṣe, ẹ má sá. Ẹ má sá. Sorry. Ẹni tó mọ lọ́jà o. Ẹ̀gbọ́n lọ fún wa. Ẹni tó mọ lọ́jà o. Ẹ máa ṣàmì. Ọmọ sáà ń lọ máa wò.
Kí ló wí, mò ń ṣiṣẹ́ lọ́wọ́, kí ló yẹlẹ̀? Gbogbo ẹ̀ bó tó bá lè ṣe báàgì yẹn complete.
Okay. All of my body.
Wọlé o. Sharp is the best. 100 naira. 100 naira. For mosquitoes, cockroaches, ants, flies, bedbugs, water spider, etc. Sharp is the best. 100 naira. 100 naira. No call any cockroach well. I repeat, lie. Them no call any cockroach well. Lie. Them no call any cockroach well. fún àǹfààní ilé bá ń wà lílé àwàlé ìlú Oṣòdì Libí ibi lọ́gbẹ̀ẹ́ ti ń ṣe ọdún ajé lè ní ìyẹn náà ló gbé wa dé ibí yìí gbogbo kí bá ṣe mí lọ náà láwọn máa fi tó ilé tí òun ti rí inú ọjà Oṣòdì lọ́la jáde ọlọ sójú ajé lílú Oṣòdì lọ́hún gbogbo kí ṣe ń lọ náà òun lọ́la ti mí mú wá sójú ìwòran yìí ẹ máa bá wa ká lọ gbogbo ẹ láwọn máa fi hàn yín kí bá ṣe jẹ́ libíli èní ẹ rí i pé ìṣẹ̀ṣe ṣì wà nínú ìgboro Èkó lè yìí fi ìṣẹ̀ṣe ṣe rí rárá tó òun náà lẹ́sẹ̀ mí rí yìí ẹni líbà ní tìṣẹ̀ṣe kí ṣe rí òun rèé o ẹ̀rọ wọn yàn wá gbogbo pápátá ẹsẹ̀ ń pé ó wà lóde ti ajé lè ní ikú láti ẹ̀ ń gbò rẹ kí gbogbo kó àlè máa lọ déédéé kí ọjà àlè máa tà ẹ rí i pé inú ọjà Oṣòdì lọ́ọ́ làjá kí ṣe dẹ́rẹ́ pẹ̀lú àbòlí péjú àwọn ọlọ́pàá mi gbogbo ló wà pẹ̀lú Libí ìyẹn náà láṣẹ mú wá sí ojú wòrán gbogbo bí bá ṣe ṣe mí lọ́nà láwọn máa fi tó ilé tí ẹ máa bá wa ká lọ. Inside, even when you don't
put am for your house. Na sharp medicine, good to every family. In na very plenty medicine wey available. Oshodi lágbo Alibi àwa nínú ìlú Oshodi níbi lágbo Alibi ọdún ajé ti ìlú Oshodi tọdún yìí èrò ẹ lọ́wọ́ rí òun náà láti mú wá sójú ìwòran yìí gbogbo bí bá ṣe ń lọ náà la máa fi tó létí inú ọjà Oshodi láwa Alibi inú ìlú Oshodi ká lè mọ̀ wípé ìṣẹ̀ṣe ṣì wà ó ṣì wà fi ṣeré ṣe ẹ̀rọ àwọn èèyàn wa gbogbo pọnápọná lóde kò tí kù síbì kan.
ṣe wọ́n bá lè bá wa ṣe báàgì yìí tó máa wà tó máa tún ìṣe làwọn fẹ́ ṣe báàgì. ọ̀yọ̀ọ̀yà kan ṣe máa fún yín lówó nígbà tí ẹ̀ṣẹ̀ mú yín jẹ́ lówó. Màá sẹ́ni owó sí ẹ.
No, a máa yí báyìí padà sínú ilé mi. Ẹ mú mọ́ àlọ́ báyìí mú àlọ́ báyìí. Àjọ máa yí báyìí wọlé dáhùn nígbà. Aṣọ́wálé ìlú Ọ̀ṣọ́dì ẹ bá rí ká ṣe ní bá ògbè tí ẹ lọ inú ìlú Ọ̀ṣọ́dì láṣọ àyè ọjà tó ọdún ajé lómi wá ilé ní òwúlẹ̀sẹ̀ mi rí kí gbogbo ẹ̀ ṣe mí lọ yìí kẹ́ ẹ lè mọ̀ pé ìṣẹ̀ṣe ṣì wà nínú ìgboro lè yí ìṣẹ̀ṣe òkú ọdún ajé òwúlọ̀ mi ṣe lè ní ìyẹn náà láṣẹ wà níbí. àwọn àdìlú Ọ̀ṣọ́dì gbogbo ẹgbẹ́ àwọn nílé kí ṣe mí lọ náà láṣẹ mí fi hàn yìí live and direct ìlú Ọ̀ṣọ́dì níbí kẹ́ lè mọ̀ pé ìṣẹ̀ṣe ṣì wà òun náà lẹ́mí ríwò yìí ọdún ajé lọ́mí ṣe lè ní ṣé ẹ̀rí kọ́ wọn ara àwọn òtúnṣòde bá ń bá mú òtíkù síbì kan kì í ṣe yẹ kiri rẹ kí gbogbo kó àlè ìtùbà ká túṣẹ́ nílùú Ọ̀ṣọ́dì kọ́ ọ̀ máa rí ajé ṣe kọjá máa yá wàràwàrà ìyẹn náà ló mú lọ́mi náwó síbi ilé yẹn kọ́ náwó sí ògo lè ní òun lẹ́sẹ̀ tí mi rí yẹ alálẹ̀ á gbé gbogbo wa ẹ máa bá wa lọ àṣẹ ìbẹ̀rẹ̀ láà o kí ni yóò parí o.